Action. Come on. Oh, yeah. Oh, baby. Hey, guys, low. I have money. Fuck. Oh, yeah, not all. Yeah, baby. If you have no idea, all of our Go, baby. I have money. Since kan wà ńbẹ̀ tó yẹn pé òru láti gbọ́dọ̀ yà wọ́n, òru la gbọ́dọ̀ yà wọ́n. So ní choice, a fẹ́ lọ máa ya ọ̀sán lóru ká máa ya òru lọ́sàn. Òun ló jẹ́ ká máa ya lóru báyìí. Ẹ sọ fún Lékè, ẹ sọ fóko, ẹ sọ fún gbogbo èèyàn pé sinimá ńlá kan bọ̀, Ìràwọ̀ ńlá ló ń jẹ́. Ẹ bá mi wò nítorí pé ẹ̀kọ́ tẹ́ máa kọ́ ńbẹ̀, ẹ má jẹ́ kí n ròyìn. Bímbọ́ Ọ̀ṣìn, Joseph Momodu, Mustapha Ṣọlágbadé, èmi Ọmọ́tọ́lá Adébáyọ̀ fúnra mi. Gbogbo wọn náà wà níbẹ̀. Ẹ wò tó bá ti jáde. Báwo ni ìràwọ̀ ṣe ń ṣiṣẹ́? Kí làwọn ìdojúkọ táwọn ìràwọ̀ ńlá ní? Ẹ wò, ẹ má jẹ́ kí n bá òpó lọlé olóró. Ẹ lọ sínú sinimá yìí. Ẹ lọ wò, ẹ lọ kọ́gbọ́n, ẹ lọ dárayá, ẹ lọ mọ bí a ṣe ń dáàbò bo ara wa. Tí ìràwọ̀ wa ò fi ní wọ̀ mí. Ẹ wò, àpọ̀rọ̀ kwágbọ̀n, ẹ kàn lọ bá mi rà tó bá ti jáde kẹ́ lọ. Ẹ̀yin náà ti mọ̀ wípé Ọmọ́tọ́lá Adébáyọ̀ kò lè báyọ̀ wo ìrà tí ò lọ́mọ nínú. Ṣé rí Ìràwọ̀ ńlá yìí sinimá tó jẹ́ gbòógì ni. And then you can never see me nínú àwọn anyhow films, but this particular one, in fact, iṣẹ́ ńlá ni, iṣẹ́ takuntakun ló ṣe. Ohun tí mo ṣe ní sinimá Ìràwọ̀ ńlá ni Démọ́lá jẹ́ smooth talker tó dẹ̀ like sísí kan tí wọ́n pè ní fún mi. So Démọ́lá kàn gbìyànjú láti make sure pé sísí fún mi gbà fún ẹ wá gbọ́. Sísí fún mi ò gbà ọ́. Démọ́lá dẹ̀ kẹ̀rẹ̀ òun náà ò gbà fún. Kí sinimá yẹn wá dùn lọ. Ẹ̀yin ẹ ṣe kí ni ẹ lọ wò ó kẹ́yìn náà ká lè rí fúnra yín bí sinimá ilé ìtẹ̀ lọ nítorí ó dùn. Kí ni Ìràwọ̀ ńlá jẹ́? Kí ni ó fà tó fi rí bẹ́ẹ̀? Kí ló dé tá a fi sọ lórúkọ yẹn? Ẹ wo sinimá ńlá ni irinṣẹ́ ta lò àwọn actors PM ẹ wo producer kan fún rẹ̀ gbẹgbẹgbẹgbẹ ẹ lọ bá mi. Ṣé rí sinimá Ìràwọ̀ ńlá yìí ẹ gbọ́dọ̀ wò, kì í ṣe sinimá tẹ́ kàn lè wò, sinimá tó kọ́yàn ló ṣe kí tó kọ́yàn lọ́gbọ́n, tó kọ́yàn ní ẹ̀kọ́, tó kọ́yàn bí wọ́n ṣe máa gbé ìgbésí ayé. Òun ni sinimá tá à ń sọ̀rọ̀ nípa yìí, Ìràwọ̀ ńlá. Irawo is coming, guys. Go watch it. I love you.